ẹ̀bùn tó fún mi kù sí ìjúwe mi ò èyí jogún ọ̀la ẹ̀ látọ̀run ọlọ́ṣílẹ̀ kò kú kalẹ̀ fi bẹ́ẹ̀. nínú olórin tó kọ akálìta ní ọkọ̀ yan àwọn akéré. àtọ̀lẹ̀dán lè ṣàlà fún àdán nípa ká lùlù ká kọrin. mo lọ sí akọ́lọ́bẹ̀ mọ́bẹ̀lẹ̀ àjíká tí ń tukọ̀ orin lọ. ọ̀dọ̀ láti bọ̀ sí ti Àyìndé ṣàlàfẹ́dẹ́. bàbá Jọ̀ní Muyideen ọ̀dọ̀ akọ́lé àdúgbò làfẹ́dẹ́. nítorí àsìkò tó fún mi Ume àti Àjíká Abíọ́lá. ọ̀nà wo lórí bàtà ò lè gbà náà ó yá kọrin bàgbà wájú bọ́tún kò sí yọ ó bókè bá sàlẹ̀ yọ o Àjíká mọ́ dúró dédé. ni mo fi ní àrònú tí máa bọ̀ bọ́ ṣàgó wá kó bó ṣe ń tẹ́ ọ̀ìn àtìgbè tó dúró ó ní ìwòsàn ìyẹn lágbo àdìsá o Àjíká Abíọ́lá. orin eléyìí èlé bẹ́ẹ̀ sí jẹ́ o àjòdà àlejò náà orin àjògbà aládá onímọ̀ jọ àwọn alálùfáà jọ ọlọ́lá ẹjọ́ sórí Àjíká Abíọ́lá. wọ́n bí kò lè sọ́pọ̀ òfẹ́ kórìn ẹ̀sìn mọ́ o ṣùgbọ́n mi tàbí ọlá kan farabalẹ̀ gbọ́ wá rí pé wàá gbọ́ngàn pẹ̀lú màtòyé nínú orin Àìṣà o Àjíká Abíọ́lá. ẹ má jẹ́ kó lè lálejò nítorí ìgbọ́nlẹ̀. ìrọ̀bà kí á fà mí. ọmọ wọn ní Ìlọrin. ìlú kan ò lóró tí wọn ò lè mú. ọ̀pọ̀pọ̀ lóró ẹ̀ ṣiṣẹ́ ní eégún. bàbá wa ọ̀tá ẹ̀kú kalẹ̀ níbẹ̀ yẹn o. gbogbo ìyẹn sì ló ń kí Àjíká Abíọ́lá. bàbá àjẹlí sí Azati wal basmala. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. سلام عليك يا شيخ انت صلاتي جوزي شيخ صلاتي جوزي. سلام عليك يا شيخ انت صلاتي جوزي شيخ صلاتي جوزي. اذا ايوب في الحياه في الممات شيخنا صلاتي لا اله الا الله. ايوب في الحياه افهم يا شيخ مريكا شيخنا صلاتي لا ìbànújẹ́ òní ìkọ̀ ìlọ ọlọ́run níṣẹ́ ńlá. àwọn ẹni ọlọ́run ò sì tọ́jú ọlọ́run yan bàbá Akẹ́ṣọlá. òun ọlọ́run ló ṣẹ̀dá wọn lẹ́ẹ̀ni ẹni àpọ́nlé ẹni ẹ̀yẹ nínú ẹ̀. ó sì lẹ́ni tó bá pọ̀ lẹ́kọ̀ọ́ ní kábùkù ló jẹ́ kẹ́mi mú ìyẹn sì pinnu lọ́kàn mi pé máa fọ́rìn wọ́n fọ̀hún mi ṣàkọlé wọn ò ní mo fi ní Adéhùnṣọlá ò wá náà kọ́ mọ́ bá a. aláìlè ń sanwó mi Aláàjì Básítù ẹ̀kọ́ tèmi Àìṣà tó kọrin kọrin. Ume àti Àjíká Abíọ́lá. Akẹ́ṣọlá wọn ṣe wà lájà ẹ̀kọ́ sí ìfàkọ́lé. Akẹ́ṣọlá wòlíì ọlọ́run ní bàbá Àdámọ́lá.
Hallelujah.